بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين ومكروا مكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Akí Ọlọ́run wá fi yìn fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Kí Ọlọ́run bá kí wọ́n ṣe gba kíkí wa. Ìyìn tá a ṣe fún Ànábì náà kọ́ Ọlọ́run bá kọ́ wọ́n ṣe bá wa ṣe àtẹ́wọ́gbà. Mo kí gbogbo wa ní gbogbo ayé ibi tí a bá wà pé kí Ọlọ́run bá kí àlàáfíà rẹ̀ àti ìkẹ́ rẹ̀ àti ajẹ́njẹ́ tán orí rẹ̀ kọ́ Ọlọ́run bá kọ́ wọ́n ṣàmọ̀ ṣe fún gbogbo wa ní gbogbo ayé ibi tá a wà. Gbogbo orúkèrúdò tí ń lọ ní ilẹ̀ Yorùbá ní ìsìn torí pé mo fẹ́ lò fún ilẹ̀ Yorùbá torí pé àwàdà ni gbogbo wa pè láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀. Dó àwọn tó pè láwàdà náà pè láwàdà. Aminu Zubair Muhammad Taofik mi ò fìgbà kankan pè láwàdà torí pé gbogbo ìgbà náà ni mò ń tẹnu mọ́ ni mo sì ń ṣe ìkìlọ̀ fún wa wípé íńtẹ́rì tó ń ṣẹlẹ̀ yìí nígbà tó bá yá tí a ò bá ṣọ́ra yóò tàn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá. Ó ti wá tàn ní ìsìn, ó ti tàn. Bí wọ́n ṣe fẹ́ operate lókun ní ìsìn mo ti fẹ́ ṣe kí Ọlọ́run bá kí ó gbé wa jẹ́rí gbogbo ètò tí wọ́n bá ń gbé jáde láti fi wá kú sí àárín àwa Yorùbá àti Mùsùlùmí generally kí Ọlọ́run bá kó mọ́ bá nǹkan wa jẹ́. Àwọn ẹni bí ẹni, àwọn èèyàn bí èèyàn tí Ọlọ́run ní kí wọ́n wà pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ ní tọ̀sán tòru tí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ náà jẹ wọ́n lógún gidi gan. Kódà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tí wọn ò sí ní tòsí tán wà ní ẹ̀yìn odi ni wọ́n ń pè wá láti bi wá léèrè pé báwo ni proceeding court ṣe lọ. Lágbájá sọ pé tàmọ̀dó sọ pé even in any court of law nǹkan tí ó wà dangerous nítorí pé a ò lè ṣe rárá kí a kàn fúnra wa ní brief report lórí wípé bí proceeding ẹ̀ ṣe lọ pé in assumption so favour wa ṣé ó lọ bí a ti ṣe fẹ́. In tó ṣòro jù náà ni pé court kò mọ́ sit but gẹ́gẹ́ bí àwọn court ṣe wí wọ́n ní accelerating hearings ni wọ́n ṣe, that is wọ́n gbé ẹjọ́ yìí rìn tẹ́ pé ẹjọ́ tí yóò tètè parí ni. A sì dúpẹ́ lọ́wọ́ adájọ́ pẹ̀lú gbogbo bó ti ṣe ń gbé ẹjọ́ náà rìn pé kí Ọlọ́run bá kí ó bá wà pẹ̀lú wọn, pé kí Ọlọ́run bá kó jẹ́ kí ẹjọ́ náà kí wọ́n tètè bá wa ṣe kó tètè parí sí bí a ti ṣe ń fẹ́. Ọlọ́run bá yóò kún wa lọ́wọ́ kò ní dá wa láàmú. Kíní kan tí mo fẹ́ kẹ́jẹ́ kí gbogbo akálọ̀rí mọ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú ìwà tẹ́lómi bá wọn wù tí wọ́n sọ pé bóyá àṣègbè kò sáṣègbè àṣepamọ́ ni. Nígbà tó báyá tẹ́lómi bá rò pé òun ju agbára ẹnìkan lọ àbó láwọn kankan tí wọ́n ń kun lápá tí wọ́n wà lẹ́yìn ẹ̀ tán ṣe gbogbo rẹ̀, ẹ padà mọ̀ discover pé nígbà tó bá délẹ̀ tán gẹ́gẹ́ bí orin tí mo mọ̀ kan náà ní pé tó bá burú tán ìwọ nìkan ni ó kù. Ẹ sáré nǹkan tó ṣẹlẹ̀ sí Nnamdi Kanu. Ìyẹn rò pé nǹkan kan mì pẹ́kẹ́ nígbà tán dájọ́ gbére fún un pé yóò ṣẹ̀wọ̀n gbére ni. Àwọn láwọn ṣetán láti appeal no matter how much the appeal is going to be. Ibi tí ẹ bá ṣe gbogbo Ọlọ́run ọba ibi tí ó padà parí rẹ̀ sí nìyẹn. Àfi tó bá change ìjọba lókù
ṣèmọ̀ lóṣèlú akúkúrú ẹni tó pa ọkọ rẹ̀ tó fìgùn fọ́ yẹ́lẹ́yẹ́lẹ́ tán sì dájọ́ ọkú fún un wọ́n sì bẹ̀rẹ̀ sí mọ́ ti síbí ètí sọ́hùn wọ́n fún ní jíjẹ múmu wọ́n fún léè tó dùn nínú oúnjẹ ìgbà tí wọ́n ṣetán ní ìsìn nígbà tó pé ọmọ lágbájá ọmọ tàmọ̀dù ní Nàìjíríà wọ́n ní wọ́n ti forgive ẹ̀ pé kò kú mọ́ lórúkọ rẹ̀ mọ̀ jẹ́ bí a ò bá ṣọ́ra gbọ́rọ̀ Abdulrahman ti Ìlọrin náà bí ó ṣe padà já sí nìyẹn ẹ lè mọ wo bẹ́ni pé Abdulrahman rí pé ọmọ ta ni kò kú jámọ́ nǹkan kan àwọn kan bẹ tó pé bí ìbàjẹ́ ni wọ́n máa jókòó sí bọ́rọ̀ rẹ̀ ti ṣe rí ní ìṣẹ́jẹ́ pé wọ́n ti grab ẹ̀ wọ́n ti gbé sọ́dọ̀ ní ìṣẹ́ pé ó ti dọmọ fáwọn ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn bí wọ́n ti ṣe máa ṣe nìyẹn àwa ń bẹ Ọlọ́run bá wípé gbogbo ẹjọ́ yòówù tí ẹ̀dá bá lóun bá máa dá ní ilé ayé alaysallahu bihakamin hakimin Ọlọ́run ọba nìkan ọba tí ohun ẹjọ́ dá yóò dá bó ṣe tọ́ àti bó ṣe yẹ dá bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ má jẹ́ kó jẹ́ ìyàlẹ́nu fún wa wípé gbogbo orí eléyìí ó ń wáyé òṣèlú náà ni wọ́n fi gbogbo nǹkan tán bá wa fi ṣe nínú ìgbésí ayé òṣèlú náà fi ń bá wa ṣe ṣùgbọ́n àwa táwọn àmọ́ bẹ Ọlọ́run ọba sí náà ni pé kí Ọlọ́run ọba kọ́wọ́ la bí ó ṣe ń jẹ́ òun kò gbé wá jẹ́rí gbogbo ète wọn láti sọ pé wa makaru wa makara Allahu wallahu khairul makirin. Nígbà tí ọ̀rọ̀ Yunusa tó ń lọ bó ti ṣe ń lọ à ń kì wá nílọ̀ a sì ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́run bá fún wọn ní etí àti lè gbọ́ wa ni pé ẹ ń wo kíní yìí pé tòsí wa lọ́wọ́ òun gangan fúnra rẹ̀ nígbà tó bá padà sí mọ rí àwọn ìrànlọ́wọ́ tó bá fẹ́ mọ rí yóò mọ jẹ́ nǹkan ìyàlẹ́nu fún yín tẹ́ padà lọ rí mọ rí pé àwọn tọ́rọ̀ kàn wọ́n padà gbé ọ̀rọ̀ yìí wọ́n padà gbé sórí lẹ́ pé èèyàn ní pé yóò rí àtìlẹ́yìn lẹ́ pé wọ́n gbà wájú wọ́n gbẹ̀yìn lórí tí ń lọ so gẹ́gẹ́ bí a ti ṣe wí àwọn tí wọ́n pèsè iwájú tí wọ́n jẹ́ bí àwọn tó fẹ́ jẹ́ gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́rìí fún Yunusa orí ẹjọ́ tó pé wọ́n pè wọ́n síwájú àwọn ìbéèrè sì wáyé so àwọn adájọ́ ọmọ nǹkan táwọn rí àwọn ìbéèrè tó sì lọ àwọn tó wà ní court wọ́n padà rí bí ó ti ṣe ń lọ wọ́n pẹ̀lú ògo Ọlọ́run òdodo náà ni wọ́n padà wá lékè ìyẹn wo ẹjọ́ Kánú gẹ́gẹ́ bí nǹkan tí mo tẹnu mọ́ nǹkan tí mo fẹ́ fà jáde níbẹ̀ tó fẹ́ skip off mind mi ní máa rántí nísìn ni pé gbogbo mọ́ ṣe ń ṣe ní court gbogbo rẹ̀ pátápátá ládájọ́ rí ló mọ̀ nínú judgement tí adájọ́ kà jáde èmi wò live ni mo wò live nínú judgement tí adájọ́ kà jáde ojú ẹsẹ̀ tó wá ń padà tó wá ń lọ rèé padà mọ́ jẹ́ ẹlẹ́rìí fún àwọn tó pe ẹjọ́ bọ́bọ́ yìí nítòótọ́ tó máa lọ fẹ́ dáná sun gbogbo ilẹ̀ Nàìjíríà láti dógun lẹ̀ àwọn sọ pé kò rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ torí pé báwo tiẹ̀ rí kankan ebi lójú àwọn làwọn ti rí tó ti ń di agbẹjọ́rò rẹ̀ tó ti ń dì ní ìgbàjú sọ ẹni tó lè ṣe léyìn fẹ́ni tó gbà láti pé kọjá bí agbẹjọ́rò fún kí ni ò lè ṣe so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nǹkan tẹ́lẹ̀ tá ń bá kálẹ̀ káàkiri tí èèyàn bá lè jáde tó bá fi lè mọ bú kábíyèsí èmi náà kọrin bú ṣùgbẹ́ṣùgbẹ́ mo sọ pé pẹ̀lú ògo Ọlọ́run wọ́n mọ ṣẹ̀sìn kiri ni wọ́n mọ fẹnu jáàmù kiri ni ó ti ń jáàmù lóríṣiríṣi tí wọ́n bá ní kí n mọ ká fún yín ní sí ó ti fẹ́ tó bí méje tó yẹ pé gbogbo àgbáyé lọ́rùn gbogbo àfa àgbáyé lọ́rùn ó fẹ́ tó méje but mo ní I don't want to go too far láti ìgbà tó rí sọ pé gbogbo àwọn tó àfa tó bá lóun kéwú sanáfí lọ́ba kíni àbí sànáwí lọ́ba kíni àbí nǹkankan lọ́ba kíni nǹkankan tó ń wí káàkiri ńgbà náà ni pé 419 ni pé 419 ni tó jẹ́ pé ẹni tá à ń sọ yìí wọ́n sọ pé kìí ṣẹlẹ́bọ gbogbo àwọn tó ń jẹ́rìí rẹ̀ pé kìí ṣẹlẹ́bọ yìí ẹ pé kí wọ́n jáde èmi ń sọ fún yín pẹ́lẹ́ ẹlẹ́bọ ni Yunusa wàláhì tàláhì súnmọ́ billahi allazi la ilaha illa huwa wàláhì tàláhì súnmọ́ billahi allazi la ilaha illa huwa wàláhì tàláhì súnmọ́ billahi allazi la ilaha illa huwa ẹ pé kó mọ̀ sọ̀jù báyìí lọ lórí múmbàrí kó wí bẹ́ẹ̀ bí mo ṣe wí yìí ẹ̀yin pé kó wí bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń sin kin lọ́wọ́
ẹ gbójú sórí máìkì báyìí kámẹ́rà ẹ sọ bẹ́mi náà ti ṣe wípé ẹ jẹ́rìí ẹni tẹ́yìn ń tẹ̀lé ìgbé kò kí ń ṣẹlẹ̀ bọ̀. èmi ò sọ pé kékeré kan ṣẹlẹ̀ kékeré ẹ mọ̀ ò lè sọ pé tí mo bá parọ́ kó rí báyìí kó ń tẹ̀mí wí bí mo ti ṣe wí yìí. ẹ pé kí inú sọ jáde kó bọ́ sórí múmbàrí kó mọ̀ ò lè sọ sítórì kàwé ìgbàlódégóde èrò ọjà ńkọ́ ni tí ó kàn ṣe ni pé ń tẹ̀mí gan náà wí èmi sọ pé inú sọ ẹlẹ́bọ ni. èmi fẹ́ kó jáde kó sọ bẹ́ẹ̀ pé bí mo ti ṣe wí yìí kó sọ pé òun kì í ṣe lẹ́bọ̀ ká mọ bá ṣàní lọ ká mọ wò bọ́lọ̀ ní bóun ni. láti pé kí gbogbo wa kí àdé sọ àwọn èèyàn torí ọrọ̀ ayé torí ìjọkújẹ àwọn alábàágbé wọn tán ti jọ wà láti kẹ́ bí 30 ọdún àbí jù bẹ́ẹ̀ lọ wọ́n padà di tó ń sọ pé àwọn ọmọ wọn mọ́. àmọ́ nínú àwọn ìbéèrè kan sí méjì fúnra ara wọn náà tún padà tún fẹnu ara wọn sọ pé àwọn ẹni táwọn mọ̀ dáadáa ni. kóòtù ti kọ́lẹ̀ kí n ṣe pé wọ́n gbàgbé àwọn tó sì ń ṣe ìbéèrè torí pé ìbéèrè tó fi débi pé tí lọ́ọ̀yà agbẹjọ́rò fún àwọn tán pẹjọ́ tí ó fi wá mọ dìde mọ́ fi kígbe pé ẹ̀dùn náà ìbéèrè tẹ̀ tí ń bi oníbàárà mi yìí ó ti ń pọ̀ jù àbéèrè yín báyìí kan adájọ́ fi wá mọ̀ sọ dẹ̀wọ̀n béèrè afẹ́rò kòdòrò ọ̀rọ̀ ni torí pé kí a lè bá yanjú rẹ̀ wọ́n ṣàǹfọ̀rọ̀. so a gbọ́dọ̀ preempt pé bí ó ṣe rí àbí bí ó ṣe ní rí ni ṣùgbọ́n sátidé tí ó bá dáa kódà ẹ mọ̀ sọ péjọ àlàmísì pàpà láti ẹ mọ̀ sọ péjọ jímọ̀ pàpà látàlàmísì láti mọ̀ rápẹ̀rẹ̀ pé àṣẹ ìnáwó ọjọ́ sátidé kọ́ láàrin ìní ọ̀dà abẹni pé jókòó yìí yọ kàn mọ̀mọ́ láti jọ àlàmísì gan láti bẹ̀rẹ̀ sí mọ̀ rí sáyìn rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run bá wa ṣe bá ṣe ń fẹ́. so wọ́n á gbé ẹjọ́ yẹn déètì mẹ́ta náà fún wa torí pé wọ́n fẹ́ gẹ́gẹ́ bí mo ti sọ pé accelerating ni tí wọn ò ní mọ́wọ́ dúró. déètì alákọ̀ọ́kọ́ on the 8th December déètì ẹlẹ́ẹ̀kejì ní January 22 2026 déètì ẹlẹ́ẹ̀kẹta ní February 4 2026 ni wọ́n fi sí fún ẹ̀yin tẹ́ ń béèrè déètì ẹ̀dákun dùn àtúmọ̀ sọ kéèsì ń bọ̀ wá ó continue ní December 8 ọdún yìí then January 22 àti February 4 kọ́nà bá kí ó sọ́wájú ìgbà náà lọ. ó wá fẹ́ yí àwọn èèyàn lẹ́nu pé ó ṣe wá rí báyìí torí pé àwọn kan tó yẹ pé ẹ̀ẹ́dùn máa fi sọ pé amòfin làwọn o àwọn táwọn wíyé o amòfin ni wọ́n níjọ́ tán fi sọ̀rọ̀ náà lọ́hùn tán fi sọ pé àwọn ọmọ ṣẹjọ́ lọ fógún ọdún ni fún kankan ni lórí pé bó ṣe yá wọn lára ni. kí ló lọ kọ́ọ̀tù nígbà tí ó lè bí ọdún lónìí wọ́n dájọ́ ibi tí wọ́n àdájọ́ sí ni pé Dr. Yunus Olùsínà. mo rò pé ẹ ti rí báyìí pé ṣe pé báyà àròsọ kọ́ ni lọ́ba ní ká mọ̀ sọ nǹkan tí ń sọ àròsọ kọ́ àwọn náà fọ́ọ̀sì mi tí mo fi di content creator irọ́ tí wọ́n ń pa káàkiri tó yẹ pé wọ́n ti gba social media nígbà náà Yunus gan fúnra rẹ̀ ni òun lẹ́mọ̀ rí lóyún ọkùnrin tí ń jìnnà ara tó fi win heart ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ wà nílùú òyìnbó nìyẹn. This guy is learned, this guy is this guy is that. Ọlọ́run bá yọ̀ bá wa kó ogun yìí o torí pé nǹkan tẹ́ mọ̀ ilẹ̀ ń sọ̀rọ̀ ọba Ọlọ́run bá kọ́wọ́ láàrin ìwà Muhammad sallallahu alaihi wasallam ó sànú yín. àwa ń sọ yìí pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín tán bá ń pèpè bá a fi nǹkan báyìí ránṣẹ́ a ò lè sọ pé nǹkan tán ṣe but àwa mọ̀ pé wọ́n remote yín ni. wàláì lọ́jọ́ iwájú ẹ ó padà mọ dúpẹ́ fọ́lọ́run látara rọ́bà níkà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún wọn l'Ógbómọ̀ṣọ́ tí wọ́n kọ́ wọn ò gbọ́ àwọn ọ̀tá ìlú èmi ni wọ́n ń rí in most of the programs tí wọ́n mọ̀ ṣe
kọ́rọ̀ tó gbọ́mọ̀ sọ tó dé. Mo máa advice ọ̀pọ̀lọpọ̀ pé when you are watching my program tàbí tán bá interview mi, tán bá lọ sáwọn stations tán bá interview mi, forget about this BS. Mú ti agbọ̀n yìí kó mú kúrò. Forget about this sign you see on me. Mú ti sign yẹn kúrò. See me as a human. Wípé rí mi gẹ́gẹ́ bí èèyàn bíi tiẹ̀. Wípé bí ògbẹ́ ṣe ń gbé ẹni ṣe máa gbé èmi náà. Bí ebi ṣe ń pa irú ṣe máa pa èmi gan náà. Bí mo ṣe máa lọ rèé tọ̀ níwọ náà ṣe ń tọ́, bí mo ṣe máa lọ rèé yàgbẹ́, ó kàn jẹ́ pé táìmù tí kálukú yàtọ̀ síra wọn. This is what is called human. So ẹ jẹ́ kájọ wá gbọ́rọ̀ ara wa, kájọ yẹ̀wò láàrin ara wa. Kí ni ń jẹ́jọba? Ta ni ìjọba? Ta lèmi? Ta ni wọ́? Ta ni wọ́n á ṣèjọba lé wa lórí? Ọgbọ́n wo la fi lè dá tá fi lè jọ ṣe papọ̀, tá fi jọ gbádùn ara wa? Ìní mo tí mo sọ fọ́pọ̀lọpọ̀. I preach peace, but nothing but peace, but I am against anything tó bá fẹ́ cause uprising nílùú. No, I'm very much against it. Everybody tó bá fẹ́ wo àwọn tapes tó ti mọ̀ ṣe. Kí n tó bẹ̀rẹ̀ sí mọ̀ ṣe content, èmi gan ti ní channel in 2013. I'm not using it. I wanted to use it for my own personal business ni. Mo fẹ́ mọ̀ fi ṣe business ìgbà náà. But nígbà tí mo rí bí Yunusa ṣe lọ rí gbà kíní kàkàkà, it touch me. It makes me to start using it for my land. So brother wa kan bẹ tó yẹ pé àgbàlagbà ni wọ́n. My brother àgbàlagbà ni wọ́n. Tí wọ́n wà kín, wọ́n tẹ̀lé ní àjò yìí gidigidi gan. Ìrìnàjò tá ń bá bọ̀ yìí. Wọ́n wá wò pé bí wọ́n ṣe dákọ̀ déètì yìí, ọ̀pọ̀lọpọ̀ ní ọkàn wọn ti mọ̀ bàjẹ́ pé bí ó la fẹ́ tún sọ̀rọ̀ eléyìí dà. A sì ti gbọ́ tẹ́nìkan ti sọ pé wọ́n lè máa ṣe lọ ní nǹkan bí 20 ọdún. Tí àwọn gan náà ti rí wípé 20 ọdún ọ̀hún tán bá fi kún ayé títí wọn tí wọ́n ń lò lọ́wọ́lọ́wọ́ yìí, láàrin ìgbà náà gan wọn ò ní wúlò fúnra wọn mọ́ dípò pé wọn ò wúlò fún yàn. Kò sírú owó yòówù tí wọ́n bá ní wọn ò lè dá wa mọ́tò mọ́ nígbà náà. Kò sì sírú ọlá yòówù tí wọ́n bá lè ní wọn ò lè gbádùn obìnrin bọ́n ṣe ń gbádùn obìnrin ní ìsìn mọ́, bọ́n ṣe ń gbádùn rẹ̀ bọ̀ látẹ̀yìn wa mọ́. Àfọbìnrin tí wọ́n bá jókòó tó wọn. Gbogbo nǹkan dúdú kò lè dùn lẹ́nu wọn mọ́ bíi ti tẹ́lẹ̀. We know what the taste of life is all about. Nínú àwọn fruits nǹkan mi táwa ń jẹ, àwọn ọmọ bí taste ẹ ti ṣe rí lẹ́nu nísìn. Àtúmọ̀ àfẹ́lẹ́ mọ́ bìyàn léèrè pé ǹjẹ́ orí bí kíní ṣe rí lẹ́nu, ṣé bó ṣe rí last year ní bó ṣe rí ní kíní ni. Life itself, you think it's a joke. One day you taste what I'm tasting and you feel what I'm really feeling. Ọjọ́ ń bọ̀ lÓlúwa wí. Àìsàn kọ́ ni, but the weather will not change into fẹ́ràn ju ọdọ̀ ta rẹ̀, because you are saying bye bye to it gradually. Láfi sọ pé kéèyàn ó ṣe rere gbogbo nǹkan tí máa ń ṣe. So tán ṣẹ̀ṣẹ̀ sáré 20 years kìíní kan years yẹn kán lọ rí gbà díẹ̀. Life ò rí bẹ́ẹ̀. Bàbá yìí mo ti máa ń admire gbogbo àwọn kan míì tí wọ́n máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà pé mo ní máa translate ẹ̀, máa sọ fún wa ní Yorùbá torí pé ká lè bá mọ̀ wípé kíní bó ṣe rí nìyí. Kíní wá trigger mi láàárọ̀ yìí láti pé I think I just have to say something about nǹkan tí bàbá yìí kọ for us. Torí pé ẹ̀kọ́ gẹ́gẹ́ bí mo ti sọ fún yín, ó ti fojú mímú, ó ti fi hàn báyìí fún ara wa. Irọ́ ni lọ́ba ní kàńpá, irọ́ ni ó hate Yunusa ní ó ṣe kíní ni ọmọ ológo ni ó fẹ́ gbogbo rẹ̀ jẹ́ ni ògo náà ní tí ń fi hàn yíyẹn ní ìsìn o. Àwọn ológo burúkú ń bẹ tó jẹ́ pé ògo kan fi dà nǹkan rú mi o. Ẹgbọ́n nǹkan tí bàbá Farouk wí. Àwọn èèyàn tó jẹ́ sàláyé wọ́n wá jẹ́ sífù méjì. Wọ́n rò pé mẹ́yìn rẹ̀ nìkan ẹni ẹ̀sáwà o, ẹni ẹ̀sáwà máa alágbàkò náà o. Ajá sàlẹ́sà fàgbàkò ni kò destroy nǹkan tìrí. Tó yẹ pé níta àti máa ń wáyé pé bàjẹ́. Yóò sì bá bíbàjẹ́ torí gbogbo yóò sì gbádé ìmù yẹn tí ó fi bàjẹ́ Ọlọ́run ti fún yín lánàá rẹ̀. Ni wọ́n fi pín sí méjì ẹni tó jẹ́ àkọ́kọ́ ọrú rẹ̀ lórí rẹ̀ yìí. Tọ́jà sí pé ẹ̀sà lọ́nà ń sàlérí aburú lọ sí Suratu Yunus. Ọjà wọ́n ti. Ṣẹ́gbọ́n nǹkan tí bàbá Farouk ti wí nísìn, ẹlòmíì ní ògo nínú aburú ṣíṣe. Ògo yẹn bí ó ṣe máa lò lọ nìyẹn.
bẹ́ẹ̀ náà ni ó sì máa ní àwọn ọmọ lẹ́yìn rẹ̀ tó sì máa pàtẹ́wọ́ fún pé àbórí lágbájá ni. Fíìmù lásán gan tá à ń wò tó yẹ pé wọ́n act ẹ̀ ni láti pé kán fi gbèsè ayé hàn wá láàrin ara wa síra wa a máa bára wa jà lágbájá tó ṣe fún ọ̀dà tó tọ̀nà láàrin ara wa síra. It's a film that was being act tájọ ń wò foreign film tájọ mọ wò ìmọ̀ bó bá ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ nínú ẹlòmíì nínú yín rí but ó ṣẹlẹ̀ láàrin mi pẹ̀lú àwọn friends rí dáadáa tẹ́ pé kálukú fi máa ní òun ní favourite star eléyìí ní star mi eléyìí lọ́mọ ṣe eléyìí ọmọ ṣe tẹ́ tó fi dọ̀tá lẹ́yìn ọmọ lágbájá eléyìí fans eléyìí ní tó tún mọ ìpínlẹ̀ ordinary films ká tó wá pé ìrírí ayé bá ti ṣe mú lọ nígbèsí ayé lẹ́ẹ̀fì mọ̀ mọ́ pé gẹ́gẹ́ bí bàbá Farouk ti ṣe wí ẹ ó mọ̀ bá pàdé nínú wípé ẹ ó mọ̀ rí wípé oníṣẹ́ bí ń bẹ tí Ọlọ́run sì gbé lọ́wọ́ sókè níbi iṣẹ́ ẹbí rẹ̀ tó ń ṣe. That is the reality of life ni tí a gbọ́dọ̀ faramọ́ tí a sì gbọ́dọ̀ tẹ̀lé bí mo ṣe rí ni. Bàbá wa sọ pé the 3 days of this case stated above are numbers, though in the sight of we human beings they are far, but in the sight of Allah they are near. For no matter it is a matter of one day, just as it is for death. Can anyone run from death? No. It is just one day. Mischief makers do not succumb to God's judgment on time. They keep postponing their evil days. Muslim bọ̀wọ̀ Ọlọ́run ni kò yá lógún ọdún, but yóò ṣàdé náà ni. Just one day, which is even near, if only for just to prevail, and sanity return to our fatherland, Ogbomoso land, where we are before. All those 3 religions live a peaceful coexistence life until when these religious fantasists headed by impostor and his collaborators came into our midst and threw us apart, just as in Chino Achebe things fall apart. But the consistent effort of large Muslim Ummah in Ogbomoso, who are strongly behind Seun Oba Gandhi, who the impostor has taken to court, among others, shall not allow them to be to tear our fatherland, Ogbomoso, apart or cause religion war, as we believe in prayers and legal means. So, my people, let us exercise patience. The 3 days ahead of judgment are near, for it is a matter of one day exemplary. Pharaoh did not succumb to Allah, plead, but met his one day, and it has become history. So also demagogues and the radicals in world history, like Adolf Hitler of Germany, who causes the Second World War, and Napoleon Bonaparte, who met his Waterloo. So it is not over until it is over, which is soon. Let us be more calm and cheer up. We are on just course. Jumat Mubarak. That is from Prince Adewi. We is formerly called principal in terms of about 1 year. That is his message. Ọjọ́ yẹn lè pé lójú wa, but àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó súnmọ́ wa kọjá bí a ti ṣe gbà lérò. Nítòótọ́ gẹ́gẹ́ bí nǹkan tí bàbá wa Suleiman Farouk tí wọ́n wí ń bẹ nínú ọ̀rọ̀ wọn yìí tí wọ́n sọ pé àwọn ẹlòmíín lo agbára, wọ́n fi ti Hitler, wọ́n fi ṣàkàwé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tán fi agbára, tán fi ṣe nǹkan, tán fi ṣeré ayé.
ṣùgbọ́n báyìí ò kàn ti ṣe mò ń bọ̀wọ̀ Ọlọ́run ọba ní tí kò yá lógún ọdún but ọjọ́ kan náà ni ọjọ́ kan ṣoṣo náà padà dé náà ni gẹ́gẹ́ bọ́lọ́run ti ṣe nípa ti Fáráò tọ́lọ́run tó padà fi ìyẹn báyìí tó fi lé wọn lọ́wọ́ pé bó ti ṣe rí nìyí tó sì rí bẹ́ẹ̀ ìdájọ́ yẹn yóò padà wáyé kó tó di pé màá conclude lórí fídíò yìí mo fẹ́ sáré correct kíní impression kan lórí fídíò kan tí mo wò mo dẹ̀ post fídíò yẹn láti pé kí àwọn èèyàn kan lè bá mọ bí kíní yẹn ṣe ń kó àwọn èèyàn lára but nǹkan tí mo fẹ́ correct níbẹ̀ yẹn fún àwọn brother àtàn ṣe fídíò yẹn ni pé nítòótọ́ bó ṣe ká iná ara lẹ́sẹ̀ fi sọ̀rọ̀ bàbá sọ̀wọ́n àná Ajagungbadé kọ́lọ́wọ́ bá kí ó bá wa dẹ̀lẹ̀ fún wọn wọn ò mọ̀ nǹkan kan nípa Yunusa mo fi Ọlọ́run bá tí mo sì mo fi búra fún yín wàláhì azim suma billahi la ilaha illa bàbá ò mọ̀ nǹkan kan nípa Yunusa even orúkọ rẹ̀ ti jẹ́ ọmọ láàsán yìí kò mọ̀ Yunusa rí kò mọ̀ nǹkan kan nípa ìrìn àjò ẹni bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ṣùgbọ́n nígbà tí Yunusa ti lè gbéra wà ní rẹ̀ lórí bá tẹ máwọn ta ní kan jáde kan sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀ yìí o táwọn náà tán dì máwọn rọ́bìtà kálẹ̀ káàkiri rọ́bìtà ní rọ́bìtà lọ́hùn àwọn náà pọn Yunusa àwọn tán pẹ̀lú àwọn rọ́bìtà ní ìsìn l'Ógbómọ̀ṣọ́ yìí o kìí sí àwọn fake rọ́bìtà yìí o àwọn tán tún pẹ̀lú lọ́rì dínà rọ́bìtà tó pé gbogbo òjókòó rọ́bìtà náà mọ́ jókòó àwọn náà pọn Yunusa lẹ́yìn lọ sí ọ̀dọ̀ ọba Ìwó ọ̀dọ̀ mufti kọ́ ni wọ́n lọ ọ̀dọ̀ ọba Ìwó nítorí àwọn gan fúnra ara wọn náà ti endorse Rashidi pé yóò máa jẹ́ ọba mùsùlùmí láàrin Yorùbá. That is another thing you don't know. Láti rebel against Ìbàdàn àwọn tó ń gbáwájú kankan yìí atrocities wọn pọ̀ àwọn ni wọ́n pọ̀n lẹ́yìn lọ sọ́dọ̀ Abdulrasheed ìgbà tó jẹ́ pé cohort ni wọ́n pẹ̀lú ó kọ̀rẹ́ tí jẹ́ ẹni tó fi jẹ́ mufti òun náà fẹ́ gbogbo ìgbà náà ní fi ń pera ẹ̀ yóò pé ká mọ́ pè ń lọ́ba emir ní ká pè ń ẹ mọ́ pè ń ní emir ọba ní kẹ́ pè ń tí ń yí kálẹ̀ káàkiri tí mọ́ nǹkan tí ìyàwó rẹ̀ tọkọ nígbà náà tóun náà sọ òun culture Yorùbá nǹkan kan lòun rí lára Nàìjíríà tó wù òun wá rí Yorùbá tó ṣe tòun she love the culture but at the end of the day ọ̀tọ̀ ní nǹkan mi tó bá pàdé níbẹ̀ ó láti bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ so ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn ìyẹn ọ̀kan wá torí nǹkan tó bá ti kan Ògbómọ̀ṣọ́ ẹjọ́ tó bá rọ́ọ̀lù Ògbómọ̀ṣọ́ ni màá rọ́ọ̀lù tí ó bá ti rọ́ọ̀lù Ògbómọ̀ṣọ́ ẹjọ́ bá ti rọ́ọ̀lù Ògbómọ̀ṣọ́ àwọn tó ń rọ́ọ̀lù mí náà àwọn ọmọ wa náà ni ìyẹn ọkàn mi torí pé wọ́n ti jẹ́ dodo ẹnu wọn ni ò ní sọ dodo so bàbá wa yìí ń sọ fún wa wípé ọjọ́ mẹ́ta tẹ́ rí yìí ẹ má jẹ́ ká wò pẹ̀lú ọjọ́ tó pẹ́ ni lẹ́nu ẹni tó bá wà lórí òdodo bí ìgbà tí èèyàn bá ṣẹ́jú pẹ́ báyìí ni pé pẹ̀lú ògo Ọlọ́run padà fi ojú òdodo yóò fi hàn gbogbo wa tí gbogbo wa tá padà fi rí so brother wa yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣe lálàyé fún wa kábíyèsí ọmọ kankan nípa kíní yẹn wọn mọ kankan nípa rẹ̀ àmọ́ nínú ààfin wọn mọ̀ kábíyèsí ọmọ àmọ́ nínú àwọn tó wà láàfin wọn mọ̀ nínú àwọn tó tún súnmọ́ kábíyèsí gangan wọn mọ̀ nínú àwọn tó tún jáwọn alágbára nínú ìlú Ògbómọ̀ṣọ́ nínú alágbára pé èmi ní mo tó báyìí èmi mo jù báyìí lọ àti olóṣèlú àti olówó àti gbajúmọ̀ nínú wọn mọ̀ kódà kẹ́lẹ́ bá a mọ̀ bàbá Sàká Balógun ọmọ reality là ń sọ bàbá Sàká Balógun padà gba kọ́ńtrákìtì Yunusa mọ́ra ni bàbá Sàká Balógun ọmọ torí pé ẹ̀yìn ọ̀rẹ́ yìí tí wọ́n mú dé nígbà wọn mú dé tán padà gba kọ́ńtrákìtì rẹ̀ pé ọmọ tá a fẹ́ ṣe kí ní wọ́n yẹ ká lọ túrú àgbàlagbà kan ni bàbá Sàká Balógun ń bẹ nínú ọ̀rọ̀ wọn náà táwọn náà sọ pé tí bàbá bá mọ̀ wípé Yunusa ń tẹ àti ọ̀dọ̀ orú ọ̀dọ̀ àwọn wá ni wọn ò ní approve it. You know what that statement means? Bí tí kábíyèsí bá mọ̀ wípé Yunusa àwọn náà kún Yunusa lọ pé wọ́n ń bẹ nínú ẹni tí wọ́n mú Yunusa wá bá wọn láàfin wípé wọn ò ní approve ẹ̀ pàápàá báwo la ti ṣe tí fi jẹ́ pé ìmáàmù fi kú wọ́n wá ń ṣe sàárà àjọ kẹjọ rẹ̀
ìgbà tó wá ti di jọ́ kẹsàn-án àbí jọ́ keje láti jọ́ kẹfà sí jọ́ keje kan tó ṣe sàárà jọ́ kẹjọ ìní fídíò ẹni tẹ́ ẹ fẹ́ kó jẹ ìmáàmù tí ń go viral ilé ayélujára ni o ilé ayélujára ni o ní fídíò rẹ̀ tí ń go viral ibi tèmi ti bẹ̀rẹ̀ sí ní problem pẹ̀lú wọn nìyẹn eléyìí kí ló dé níbi ìjókòó ẹni tá à ń ṣe àdúrà ọjọ́ méje fún tá tó léra wọn wá sí nǹkan kan tá à ń ṣe níbẹ̀ yẹn náà ni àwọn fídíò ṣe ti ń jáde níbẹ̀ yẹn làwọn fídíò ṣe ti ń jáde but immediately because àwọn tán plan kìíní wọ́n ti plant ẹ̀ lórí pé àwọn gan ti fẹ́ da rọ́bítà rú wọn ò bá rọ́bítà ṣe bí bá ṣe bá yín sọ̀rọ̀ yìí lókè náà ti ń bá rọ́bítà ṣe wọn ò bá rọ́bítà ṣe l'Ógbómọ̀ṣọ́ gbogbo òde tẹ́ bá ti pè tó bá tó bá jọmọ́ ti rọ́bítà wọ́n wọ excuses kan tó mú wa àwọn tó bá yẹ kí táwọn olówó bá fẹ́ wá ní oríṣiríṣi agbádá ni wọ́n dà sílẹ̀ ẹ ò ní bá wọn pẹ̀lú ìlú àwọn gan ti wá ìṣubú fún rọ́bítà tipẹ́tipẹ́ wọn ò sì yé wá ṣubú fún rọ́bítà di bí a ti ṣe ń sọ̀rọ̀ yìí ni ojúlẹ̀ rí ẹ ò rínú wọn ni pẹ̀lú nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ reality ni mo ń sọ fún wa àwọn kéékèèké mo ti sọ àkọ́tà àgbọ́ tí mọ́ rọ́bítà ti tókè èmi tẹ́ mọ́ ìgbà náà àwọn Ìbàdàn mò ń ké fún kankan tí mi ò mọ̀ pé mò ń kàn ń dá mi sínú apẹ̀rẹ̀ ni nígbà ẹ má fi ilẹ̀ oúnjẹ mọ́ dá lóhùn nígbà tó bá sùn yóò dákẹ́ ní tí wọ́n ṣe nígbà náà nìyẹn so bàbá ò bá tí approve ẹ̀ tán bá gbọ́ pé Sàká Balógun bá mọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí bàbá Sàká Balógun náà ti ṣe fi ẹnu ara wọn tán ti fi sọ irú ìwà dáadáa wo ni wọ́n hù tó fi di pé wọ́n fi jàtẹ́wọ́ gbà lọ́dọ̀ bàbá Láàfin tó fi wá di pé nǹkan wọn míì tán bá gbé lọ sọ́dọ̀ bàbá tí bàbá ò fi sọ pé àwọn approve ẹ̀ ọmọ yẹra rẹ̀ wò náà ká check ara wọn wò kí nìkan tó lé bíbẹ̀ so mo ń try láti pé kí n correct impression yẹn lórí brother wa ẹni pé mo fẹ́ kẹ́jẹ́ kẹ́ lọ rí mọ́ ẹ pé kábíyèsí ò mọ kankan nípa rẹ̀ but briefly ẹnìkan bẹ Láàfin tó yẹ pé nígbà tó yẹ pé wọ́n ṣe jẹgẹjẹgẹjẹgẹ nígbà tí kábíyèsí pé ta ni bàbá rẹ̀ wọ́n fi nǹkan yí kíní ẹ̀ lójú gbùrùgbùrù débi pé ẹnìkan bẹ Láàfin di sin onítọ̀hún sì tún wá Láàfin Ògbómọ̀ṣọ́ tí ń wọ́ọ̀nù wọn pé ẹ wò ṣẹ́ẹ̀ṣẹ̀ tẹ́ dìde ńlẹ̀ ní àbíbò ni torí tẹ́ ẹ báyìí lè jẹ́ kí bàbá ó gé ní conscience wọn padà ní ìsìn pẹ́ẹ́dẹ́ báyìí tán bá tún continue síbi tí tán fọ̀rọ̀ síbi ta ni bàbá yẹn tán báyìí lè continue sórí rẹ̀ báyìí ẹni tẹ́ wá ṣe nínú ààfin yẹn ní ríṣe o náà máa fi rọ́ọ̀ṣì gbogbo rẹ̀ mọ́ wọn lórí bàbá wa Ààrẹ Àgọ́ kọ́lọ́ọ̀ bá kó bá lọ́rẹ̀ ẹ̀mí sí dáadáa kó bá lọ́rẹ̀ ẹ̀mí sí dáadáa nígbà tí bàbá wa Ààrẹ Àgọ́ tán rí pọ́rọ̀ yẹn fẹ́ gbóná kankan ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀ lẹ́yìn ìgbà tí bàbá jáde láyé bàbá wa Ààrẹ Àgọ́ ń sọ fún gbogbo wa wípé àwọn gan fúnra ara wọn lọ rèé ṣe ìwádìí fúnra wọn wọ́n sì fi talẹ́talẹ́ tọ̀sán tòrútòrú wọ́ gbogbo bí tó yẹ kí wọ́n wọ̀ láti lè confam pé ṣé ọmọ yìí ọmọ Ògbómọ̀ṣọ́ ni àbí kì í sọmọ Ògbómọ̀ṣọ́ sọmọ inú ilé ni àbí kì í ọmọ inú ilé làwọn tiẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ọba nígbà náà so that is that. mo fẹ́ wá use opportunity eléyìí torí pé kò sí no case submission ni láàrin mi pẹ̀lú Fajobless akọni bí yẹn ti ń ṣìnà tó jẹ́ pé inú wọn pè pé kọ́ mọ́ jẹ́ bí think tank fún Yunusa àtàwọn kọ́ wọn ní gbogbo ìrìn àjò tó ń kọ́ wọn ní ìsìn so òun náà látara Christianity náà ló ti wá tó ti wá join Islam so ẹ gbàgbé ẹ ó lè ṣe 20, 30, 50 years fún agent ni ìjọ tó bá ṣe tó bá lòun tó padà síbẹ̀ tó bá ti bọ́ǹbù tó bá fẹ́ bọ́ǹbù báyìí wọ́n gbèrí fún ni pé ó kú iṣẹ́ ọmọ ọ̀dọ̀ rere ìlú náà fi dúndùn pé gbogbo ọjọ́ tí ó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ní láàrin Islam àti láàrin Yorùbá àwọn mùsùlùmí ó sọ kíní kan jáde wípé àwọn gbọ́ voice note mi kan kálẹ̀ káàkiri nígbà tí kábíyèsí mo sọ kíní kan fún yín lórí fídíò lórí voice note mi yẹn nígbà náà a ṣe voice note pé a ò ní gbà à ń lọ à ń bọ̀ pẹ̀lú àwọn bàbá Ààrẹ Àgọ́ nígbà náà wọ́n dé advice wa pé the best a lè ṣe ni pé ká lọ lè ṣe sùúrù wípé kò sẹ́nì kankan tó lè pé ó yọ Yunusa báyìí àwọn onípa àwọn lágbára láti pa àwọn yọ wípé ó dìgbà tí Ṣọ̀ún bá dé tán bá gbọ́n tó bá wà ńlẹ̀ àwọn nìkan ni wọ́n ní authority lórí n tó wà ńlẹ̀ that is the arrangement between us and ìlú nígbà náà àdéhùn yẹn nìyẹn
ìgbà tó wá di pé Ṣọ̀ún wá dé we couldn't hear anything torí bí pé kéèyàn bá yàn sọ̀rọ̀ pé ẹ mọ̀ wọ́rí nígbà tó bá ti dé báyìí kì í kò kú nígbàsíkò nǹkan kan torí àwọn ti feel pé tí kábíyèsí bá ti dé ara problem tẹ bá nílẹ̀ ni wọ́n dẹ̀ lè assign rẹ̀ fáwọn tó bá yẹ káwọn àṣẹ what he did ẹbí abẹsẹ̀ ní ìsìn pé blueprint findings wọn dà kí ló fà tó yẹ pé gbogbo ẹni tẹ́ wá ṣe findings nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ ẹ̀ fi ní paper ẹ̀ ò ní paper kò sí blueprint pé ìtẹ̀ ẹ̀ bá bọ̀ nìyí no blueprint. Imran Eleha wallahi suma billahi allazi la ilaha illa huwa wallahi suma billahi allazi la ilaha illa wallahi suma billahi allazi la ilaha illa huwa inti ma bini yóò béèrè lọ́wọ́ Imran Eleha láàrin rẹ̀ pẹ̀lú ìlú Ògbómọ̀ṣọ́ ọlá kalamati shahada Ọlọ́run fi béèrè láàrin ọ̀rọ̀ Islam ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Imran Eleha. I was there. Mo wà ní palace tí Imran Eleha tó fi wá pẹ̀lú àwọn entourage. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ ó dẹ̀ sọ fún kábíyèsí pé he want to see kábíyèsí privately. Kábíyèsí ni ó ti yá nígbà tó fẹ́ mọ́ lọ lóhùn pẹ̀lú kábíyèsí ní pẹ̀lú lọ́jọ́ wọnú ilé pẹ̀lú àwọn èèyàn tí wọ́n tún wá ló fẹ́ mú àwọn etí ẹ̀ dání. Bàbá ní òun ní mẹ́wọ̀n èèyàn rẹ̀ dání wọ́n lọ́sọ̀pọ̀ fẹ́ ní privately and I give you the honor. Ìgbà tó yá kọ́mọ́dà bẹ́ni pé kábíyèsí wà stubborn about it. Bàbá rẹ̀ àgùn ẹ̀wọ̀n wọlé ẹ̀ jókòó àwọn tí ẹ tó tọ́ba láwọn tí ẹ tẹ̀lé mi náà bí mílùú kan tẹ̀lé ẹja lọ if you have agreed wọ́n bá fi jọ wọlé lọ mo wà láàfin ní kì í ṣe pé wọ́n ní I sat there for numbers of hours tó fi ṣe àwọn meetings yẹn nígbà tí wọ́n fi parí meeting yẹn píparí meeting yẹn tó parí meeting yẹn mo tún fẹ́ repeat ara mi mo ti sọ lórí fídíò rí ni bàbá ránṣẹ́ sí wọn wípé kí wọ́n lọ rí gba envelope méjì wá brown envelope méjì kìí ṣe pówó ni wọ́n fi síbẹ̀ ọ̀kan nínú envelope yẹn ó kárí signatory Yunusa contractual agreement tó wà appointment letter tó wà láàrin òun pẹ̀lú ààfin kó tó wá mọ́ sọ pé ààfin kọ́ ló yàn òun wọ́n ti gbé oníráwà ní láti pé kán lọ digest ẹ̀ ìkejì ìní sọ́mọ̀ tó fi sọ́mọ̀ kábíyèsí lọ sí court tó fi pé kábíyèsí lẹ́jọ́ so ibi tí mo ń rán nìyẹn pẹ̀lú Imran Eleha lórí àwọn àbòsí tẹ́ ń bá wa ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìlú ẹ̀sìn nílùú wọ́n ń gbọ́ àwọn Salafi 1990 pé ẹ kò sí táwọn ṣe pẹ̀lú wọn ṣé Salafi 2022 náà lọ́rọ̀ ìjókòó yẹn pẹ̀lú Gumi ṣé Salafi 2022 lẹ́yìn pẹ̀lú àwọn Gumi tọ́jọ́ tẹ́ra wọn kálẹ̀ káàkiri tẹ́rọ pa wọn tán wá. You can fool some people sometimes but you can't fool all the people all the time. So at the end of the day kí ló fẹ́ ṣẹlẹ̀ láti pé kán lọ digest ẹ̀ kán wo irú àwọn atrocities tó ṣe bí lẹ́yìn ìgbà náà lè invite ẹ̀kọ́ lọ bá ń ṣe program l'Abuja ṣe bí lẹ́yìn ìgbà náà lè invite ẹ̀kọ́ lọ bá ń ṣe program l'Èkó lẹ́yìn ìgbà náà ni Saheed Balogun mọ̀ wá sí Saheed Balogun we are waiting for you inshallah we are waiting for you for our Keru carnival ọlọ́ọ̀bà àmọ́jọ́ dání Saheed Shittu ibi lẹ́yìn ìgbà náà ni Saheed Shittu wá tí wọ́n ti ń gbẹ́nu sókè gẹ́gẹ́ gbọ́ pé òun máa torí pé the guy is so fraudulent in his words ó wà fraudulent in his words nínú ọ̀rọ̀ tí mo wá ó wà fraudulent nínú àwọn ọ̀rọ̀ tí mo sọ so you just behave as if kò sí nǹkan kan tó lè mọ̀ ọ́n gbogbo ẹ̀yin tí ẹ̀ máa ń ṣe pé pẹ̀pẹ̀rẹ̀ ayé nìkan yẹn one little thing is okay to trigger to bring you down just a single word ebe ilẹ̀ sọ̀rọ̀ yìí kí lọ́rọ̀ tẹ́ tó sọ níbí he came to ààfin I don't know maybe he has come to come and he think he can come and sign a contract pé kọ́ wọn máa blog ìfowópamọ́sọ lórí nǹkan tó wà nílẹ̀ láti wá ṣe investigation níbo ni report rẹ̀ wà Saheed Balogun Saheed Shittu the same thing tí àna rẹ̀ fi jáde láyé kò rí report wá fún wa Àjàlá ó pòyè Ògbómọ̀ṣọ́ náà I don't know maybe tó bá lè padà àwọn àyín lọ rẹ̀ nìkan lọ rí bá check and file ẹ̀ bó níbi tó kọ́ sí tẹ́lẹ̀ sọ pé findings ẹ̀ nìyí bá tí wọ́n rí tí wọ́n ṣe wọ́n tó lọ rí rọra wọn papọ̀ mọ́ àwọn ìwó wọ́n tó lọ rí ṣe press conference kan àbí wọ́n lè rí pé kí ló bí press conference yẹn I have it in my video go and check my videos but it was only they were unable to come out with good results lórí nǹkan tí wọ́n sọ̀rọ̀ lé lórí
wọn ọ̀rọ̀ sọ wọn ní kankan sọ. So Fasco jobless ìyẹn ló bí nígbà tí threat of life ti bẹ̀rẹ̀ sí máa dé tí wọ́n threaten life mi l'Ógbómọ̀ṣọ́ we started running up and down. Màá gbé mask sójú, màá gbé in tó mú mi dẹni tí ń lo pick up nìyẹn, màá wọ pick up, màá ṣe gbogbo rẹ̀, màá rush wọlé, màá rush jáde. Mítì tó yẹ kí n ṣe l'Ógbómọ̀ṣọ́ màá lọ mọ́ ṣe n'Ílọrin lórí kí la fẹ́ ṣe ní kí la fẹ́ ṣe lé lórí ọ̀rọ̀ ìlú tí ó fi dá. So at the end of the day, Fasco jobless, opportunity one day, we now call for a short rally, a very short one. Is it even up to a kilometer? In Jerukoto kilometer, Mọ́sálásí yẹn sí ibi tá gbé ti lulu Àtòrin. As a so security men, wọ́n dẹ̀ wá pẹ̀lú wa. Ẹ̀dẹ̀ lulu Àtòrin. Àgbé wá sáàfin. A sì gbé document wa ẹ̀yin bàbá. Ìwé yìí o ẹ bá wa fún kábíyèsí tó rẹ̀yìn lẹ sọ fún wa pé tí kábíyèsí bá dé wọ́n bá wa ṣe nǹkan lórí ọ̀rọ̀ yìí. Kábíyèsí ló dé yìí o ńlá gbọ́n kankan yìí o. Wọ́n wá tún sọ fún wa pé ká lọ rí ṣe sùúrù pẹ̀lú ògo náà tó bá ti parí coronation tó bá ti parí ọ̀dà ìgbẹ́ coronation náà gbọ́n pé ńgbà náà tó fẹ́ ṣe pé tó bá ti parí rẹ̀ ńgbà náà everything is going to be alright. So a bẹ̀rẹ̀ sí mọ́ push ẹ̀ pé ẹ ṣe káwọ́ dìgbà ìgbà tí ó fi di pa sọ̀pá fẹ́ bẹ̀rẹ̀ coronation wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́ fọlọ́pàá gbé wa ibi tí yẹn pọ̀ yẹn rìn ti bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́ fi ọlọ́pàá gbé wa torí pé ńgbà tá a ti lè lọ́ọ̀rì present ní ààfin fídíò rẹ̀ wà. Olóríire TV, it has gone down into his history of his life wípé the first live coverage tó ṣe ní ayé rẹ̀ ìní níjọ́ náà tán ṣe níbẹ̀ yẹn kò lè síjà adẹ̀ fún wọn dẹ̀ sign a copy adẹ̀ lọ. Then aftermath àwa pẹ̀lú àwọn èèyàn wa tún padà lọ rí that video wípé ẹ̀yin lẹ sọ pé tẹ́ bá ti wọlé ẹ bá wa ṣe nǹkan tẹ́ bá ṣe nǹkan nínú rẹ̀ àwa ò ní gbà o a ò ní ṣe kínní kò sí èbú ń bẹ̀ a ò bú wọn a ò sign contract a ò sọ pé dandan àwa pẹ̀lú wọn jọ jókòó mi ò rí wọn rí kódà mi ò gbóhùn wọn rí as of that time. So what is the next thing? Nígbà tó ní pé kábíyèsí dé tán I just sat down one day níbi mo jókòó sí ẹgbọ́n náà bàbá ti dé ṣé bá ṣe mọ pariwo lójú káàkiri ní mọ nǹkan tá a fẹ́ ṣe wọ́n ti ṣe coronation tán. Hello mo bá pé àwọn èèyàn láàfin ṣé bẹ́ẹ̀ kábíyèsí wà láàfin ẹ dákun ẹ bàbá sọ fún wọn pé a fẹ́ ní appointment pẹ̀lú wọn ẹ mọ àwọn tẹ́ bá wa ìjọba yẹn ní kẹwàá gbàtó ìdíjọ́ náà mo lè gbé ẹ dákun yín ara tẹ́ wà láàfin a fẹ́ rí kábíyèsí o ṣáàlì rí wọn àwọn kò sí problem pé wọ́n ti sọ fún wọn ní ká mọ̀ bọ̀ and we went. Èmi ayénirọ́mọ Sakofi, my God, I always forget who is the fourth person that we jọ lọ Alhaji Salman. Then ẹni tó ṣẹlẹ̀ karùn-ún wa oníyàwó ẹlẹ́hà nígbà tá a débẹ̀ a kí kábíyèsí bó ṣe rí akẹ́ni káwá kí n pé inú wádùú kò ṣe bẹ́ẹ̀ ṣe jọba fún wa o àwa pẹ̀lú yín o aṣekíní o ṣùgbọ́n kí ẹni sùúrù o ẹni tí ń sọ̀rọ̀ ẹgbẹ́ tó introduce ara rẹ̀ pé lọ́ba ní Zubair Muhammed Taofeek Lobanika. There is one Lobanika tí wọ́n mọ̀ gbọ́ voice note rẹ̀ tí wọ́n gbọ́ tí wọ́n ti kàkàkà. So báwo ni mo ṣe jẹ́ pẹ̀lú onítọ̀ mo ní I am the one. Báwo you sound soft. Kábíyèsí wájú yín ni mo wà o mi ò gbọ́dọ̀ gbé ohùn sókè ní wájú yín lọ́jọ́ ìtẹ́jẹ́ bíi bàbá wa. Gbogbo ìgbà tí mo bá fi ń ṣe fídíò tí mo bá fi ń ṣe kò tí sí fídíò ńgbà náà kò tí sí fídíò ńgbà náà gbogbo ìgbà tí mo bá fi ń ṣe àwọn voice note tí mo máa fi send kálẹ̀ káàkiri yẹn inspiration ni so kí ni ẹ̀ máa gùn mí ní inspiration yẹn tó gbé ìrẹ́jẹ ìlú yẹn bó ṣe ṣẹlẹ̀ yẹn mi ò like so inspiration ni mo wá fún mi àwọn ni very good. Well, let me tell you one thing mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe wá kí mi inú mi náà sì dùn a sì wà pẹ̀lú ògo Ọlọ́run ní jẹ́ ká ìlàbù ní ìlú Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n kí ni kan mo fẹ́ sọ fún yín tó bá jẹ́ pé ọ̀rọ̀ Yunusa lẹ bá fẹ́ sọ ọ̀rọ̀ imam lẹ bá fẹ́ sọ ẹ mú ẹnu kúrò níbẹ̀ torí pé kò sọ̀rọ̀ mọ́ ọ̀rọ̀ ti wà ní court torí pé lánàá Yunusa ti pè wá lẹ́jọ́ ó ti pè mí lẹ́jọ́ lọ sí court. Ẹ̀yin náà sì mọ̀ wípé a kì í ti court dé ká sọ̀rọ̀ ẹ̀. That was I'm quoting kábíyèsí after March
aftermath of those voice notes kí kábíyèsí tó dé ní màtí tó pé ànígbà ṣèkínní táwọn sọ ń gbà náà, which is all right in agitating. Fasco jobless. It's all right in bring the voice note out, play it to the whole world. I didn't say no. I'm ready to face any consequence of anything that I said. I am responsible for anything I say. I didn't say no. So, Akinti called today Kadore. Gbogbo àwọn tó wà láàfin níjọ́ náà. It's an open case, been hidden. Gbogbo àwọn tó wà lórí ìjókòó láàfin, gbogbo everybody kan dìde ní kábíyèsí o. Ọba aláṣẹ. That is all. Fasco jobless. So no jẹ́ kí n sọ fún ẹ pé no case submission ni mo ti explain, and tó bá tún padà tún gbé wá I will still make this explanation and it will still go the same thing. Kò ní di pé mo write ẹ̀, kò ní change. Gbogbo nǹkan tẹ́lẹ̀ tí mo ń sọ nípa ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ àti kìnìún ẹ dákun call me anytime any day unexpectedly kẹ pé mo ti rántí ọ̀rọ̀ báyìí kẹ wá gbọ́n tí màá sọ fún yín tó bá ti yàtọ̀ sí nǹkan tẹ́ ti gbọ́ tẹ́lẹ̀. Nothing change torí òdodo ni. Abẹ́gbọ́n tó sọ fún yín wà láì tàlá òdodo ni. Nothing change. Náà àwọn nǹkan tí mo ń sọ. So in a nutshell, Fasco jobless, no case submission. So Fasco jobless, no case submission. No mi ò blame ẹ òun fún wọn cash out ni n tó ń gbà lọ́wọ́ wọn ni. Ó kù sọ́wọ́ ẹ ó bá ṣe wẹ́ kó ṣe lò ó, nobody cares. Ó kù sọ́wọ́ rẹ̀ bó bá ṣe ṣe, but ó ní fọ̀rọ̀ ṣe kò fi dàrú. So I got him plan tẹ́lẹ̀. Ọmọ Ògbómọ̀ṣọ́ ni wọn náà kíní kankan tí wọn náà tẹ́tí plant yẹ. Gẹ́gẹ́ mọ́ ṣe plant ẹ̀ nìkan àti ìṣetán láti fẹ́ wú ti gbòtì tìdítìdí. A mọ̀ pé títí ẹ wà easy tó bá délẹ̀ yóò sáré. Yóò padà lọ sóko bàbá rẹ̀. But àwọn létí sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Torí àwọn tán sọ pé àwọn ọmọ ilé ìyá ẹ̀ àwọn lákọ̀ọ́kọ́ múná. So wọ́n wà bá mú àwọn àtúnwọ́n wà jọ lọ sílé ìyá ẹ̀. Tán sọ pé ilé wọn ti ara wọn ni. Tàbá wá débẹ̀ tàbá discover pé ilé ìyá ẹ̀ ní àwọn àwọnà àwọn ìyá ẹ̀. Àwọn àwọnà orí ọmọ Ògbómọ̀ṣọ́ kan tí ń bú mi kí n mọ̀ pé mọ́ àtàkì ni. No. Olúwa tanná kí ni ó sọ? Program mélòó ni ó ti fi mi ṣe lórí mi? Kí ni program mélòó ni Olúwa tanná ó ti ṣe lórí mi? I don't even see him talking. Ibi tí mo ń lọ ibi tí mo fojú sí náà mo fojú sí. Wọ́n ṣe wí, wọ́n ṣe gbogbo ẹ̀ àwọ̀ wọn ọ̀tá. Orí òdodo la wà. Gbogbo ẹ̀yin tẹ́sílẹ̀ tẹ̀lé Yunusa tẹ́lẹ̀ ń bá kéwì tẹ́lẹ̀ máa ṣe kí gbogbo yín pátápátá kò sí mùsùlùmí gidi kan lára yín. Omi inú yín ṣe mùsùlùmí pàpà. Ká tó wá gbá àwọn tó yẹ pé wọ́n pera wọn mùsùlùmí tó kò sí mùsùlùmí rí lára wọn. So to me, I don't have anything against you, but against your behavior. So brother mi, mo rò pé mo ti kó gbogbo rẹ̀ papọ̀. Àtọ́jọ́ ti case àti brother mi tó rẹ pé bàbá wa Ṣọ̀ún ní wọn lọ́wọ́ sí tó wà ní. Kódà ọmọ láàsán gan kọmọ ìpìlẹ̀ kíní yẹn wọ́n padà lórí ìgbé bá ní. Reality will become sọ̀rọ̀. I don't tell lies. Àmọ́ lẹ́yìn ìgbà tó délẹ̀ tán agbára rẹ̀ wá lè kankan lórí rẹ̀ torí pé owó ti jáde. Contract wọn sì àwọn náà dẹ̀ ń wá èrò láti pé kan lè bá sọ pé àwọn náà expound. Lórí kí n sọ wọn pé tẹ bá fẹ́ expound ẹ̀ ṣe lọ sílẹ̀ Ìgbò kẹ lọ rí gbalẹ̀ kẹ gbà mọ́sálásí. Ẹ bá dá wà lọ sílẹ̀ Ìgbò náà. Gbogbo èyí tí tẹ́m lọ wọlé gbégún mi wá síbí ẹ gbé lọ sílẹ̀ Ìgbò náà kẹ lọ rí expound. Sáwọn Ìgbò ṣe wọ́n sọ fún pé kò sí mùsùlùmí láàrin wọn ni. Màrìkàsí ń bẹnu wọn dáadáa. Ẹ gbé wọn lọ kẹ lọ rí ṣe dáwà níbẹ̀. Where be that So to me, I don't have anything against whosoever is saying anything about me. I am only against whosoever is against the throne and against the reality of life. To what Ògbómọ̀ṣọ́. Fasco jobless. Mo ti fún ẹni sí ọ̀rọ̀ rẹ̀ and mo ti fún ẹni sí ọ̀rọ̀ rẹ̀ several times. Àrífín tó ń ṣe fún kábíyèsí. Ó ti bú wọn síwájú. Gbogbo ṣẹ̀ṣẹ̀ tó ń mú wálẹ̀ tó ń ṣe kìíní. People are just seeing you like anyway, people like us who knows people like you àti bẹ̀rẹ̀ sí máa wọ́n náà tó bá wà ní tòsí ọ̀dọ̀ wa. So nídìí èèyàn wa, the truth still remain wípé Yunusa
kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ lílọ Yunusi lọ. Another truth ni pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ ti jagbára Yunusa lọ àti kékékékékéké akọ àwògbọ́ olówó lè mọ gbọ́rọ̀ wọn ọlọ́lá lè mọ gbọ́rọ̀ wọn. Nígbà tí mẹ̀kúnnù bá ń sọ fún yín pé nǹkan báyìí ṣe nǹkan báyìí ò ṣe ẹ ò ní fẹ́ gbọ́, but ẹ ti gbàgbé pé tó bá délẹ̀ tán kò ní spare anybody nínú yín, kò ní spare. Nígbà tí èèyàn bá ṣe pé tó bá bí bàbá èèyàn dá kó wá bá mi níbi ebó gbébọn sẹ́gbẹ̀ẹ́ ló fi sọ pé tó bá bí bàbá èèyàn dá, ìwọ jáde níwọ nìkan kan sọ pé tó bá bí bàbá èèyàn dá kó wá bẹ níbí. Wọ́n sọ fún ẹ pé bàbá ńlá bàbá rẹ tí ó bá nílẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ ohun tó bẹ́ẹ̀ láti fi kópọ̀ wọn fẹ́ ṣe tó fẹ́ ṣe. Kódà kí bàbá ńlá bàbá rẹ kó jẹ́ kó nílẹ̀ níbẹ̀, kó jẹ́ pé oògùn lọ bá ní dání báyìí tó pé oògùn ní tán sì rí pé oògùn ni wọ́n lù ẹ bàjẹ́. But ìgbà lápá kò lápá ni kò sẹ́ni tó lè gbà kán lé dojú ìmọ̀kànhún náà. tó ń tọ́fà tí Yunusa fi rí nǹkan tí ń ṣe kálẹ̀ káàkiri nìyẹn. Àwọn godfathers rẹ̀ gan ò níbọn lẹ́gbẹ̀ẹ́ wọn, àwọn tó ń gbé kiri gan ò níbọn lẹ́gbẹ̀ẹ́ wọn. Ìgbẹ̀yìn ní olóko àdánù gbogbo yín àti gbogbo yín tẹ́ ń pariwo rẹ̀ káàkiri. By the time tó yẹ pé yóò bá padà contract rẹ̀ pẹ̀lú àwọn Saudi pẹ̀lú àwọn Cairo kankan tí ó fi mọ gba owó wọlé bí àwọn Imran contract àwọn Imran tó ń sign pẹ̀lú ẹ̀, nígbà tí ó bá fi mọ gba wọlé ẹ̀ padà wá mọ̀ wípé ó já yín sí kolobo, ó já yín sí pé sẹ́yìn máa ń ṣe ń pariwo ní mosque yẹn mọ́ blame wọn. Ntí ó remote wọn níbẹ̀ ló jẹ́ kán mọ́ ṣe tán ṣe níjọ́ tán bá yọ kíní yẹn tó ju wọn bá kábà yéé gbogbo àwọn tán ṣe kíní yẹn wà láì kí wọ́n á tètè gbẹ́sẹ̀ sọ̀rọ̀ torí mọ́ mọ́ pé it will come to happen. Wallahi, it will happen torí òdodo náà padà borí. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.